ò mà ní ṣe ẹgbẹ́ wọ̀ o bẹ́ẹ̀ lóore kò ní dibi mọ́ wa lọ́wọ́. Ṣẹ́yìn náà ti gbọ́ pé iléeṣẹ́ kan tí Jigan bàbá ọjà ń bá ṣe ìpolówó ọjà ti fi òpin sí ìbáṣepọ̀ wọn. Látàrí àṣírí ẹgbẹ́ WhatsApp kan tí Very Dark Man tú tó sì ní Jigan wà nínú rẹ̀. Nǹkan ò fararọ fún òṣèré ilẹ̀ wa tó ní ìpèníjà ẹsẹ̀ nì Abímbọ́lá Kazeem tí àwọn èèyàn mọ̀ sí Jigan bàbá ọjà. Èyí kò sẹ̀yìn bí àwọn kan ṣe ń lépa rẹ̀ tí wọ́n ń pè ní mẹ́sàn-án mẹ́wàá lórí fóònù táwọn kan ń dúnkokò mọ́ lórí ayélujára. Lẹ́yìn tí àwọn kan ti fi ìkànnì ayélujára TikTok rẹ̀ sùn títí tí iléeṣẹ́ TikTok fi wọ́gi lé ìkànnì náà. Bẹ́ẹ̀ lọ́nà àtijẹ́ kan gbòógì ni ìkànnì TikTok yìí jẹ́ fún òṣèré ilẹ̀ wa yìí. Lórí ọ̀rọ̀ ìwádìí ikú tó pa ìlérí olúwa lọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. Ṣé láìpẹ́ yìí ni ọmọkùnrin kan tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára ó tún jẹ́ ajàfẹ́tọ̀ọmọnìyàn ni Vincent Martins ọ̀sẹ̀ tí àwọn èèyàn mọ̀ sí Very Dark Man tàbí VDM jáde. Ó sì tú àwọn àṣírí kan nípa àwọn kan tí wọ́n kóra wọn jọ sínú ẹgbẹ́ WhatsApp kan tí wọ́n dá sílẹ̀ láti jà fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad àti àwọn tó fìyà jẹ lọ́nà tí ó tọ́ kó tó jáde láyé. Ṣùgbọ́n tí olórí àwọn rátẹ́ẹ̀lì yìí fẹ̀sùn kàn wọ́n pé wọ́n ń lo ẹgbẹ́ náà fún ìbanilórúkọ jẹ́ ìdúnkokò mọ́ni àti àwọn nǹkan míì tó yàtọ̀ sí ìdí tí wọ́n láwọn fi dá ẹgbẹ́ yìí sílẹ̀. Ọmọkùnrin yìí fẹ̀sùn kàn gbogbo àwọn tó wà nínú ẹgbẹ́ yìí pé wọ́n pawọ́pọ̀ gbé nǹkan ọmọkùnrin òun jáde sórí ayélujára. Ó ní ẹgbẹ́ orí WhatsApp tí Ìyábọ̀ Òjó dá sílẹ̀ yìí tí àwọn gbajúmọ̀ ilẹ̀ wa bíi Jigan bàbá ọjà Tonto Dike Sam Clef Aloma DMW Dare DMW àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà yìí kì í ṣe fún ìwádìí lórí ikú tó pa Mohbad àbí gbígba ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ọmọ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Ó ní níṣe ni wọ́n lo ẹgbẹ́ yìí láti gbẹ̀san lára àwọn tó ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ni. Tí Afeez Fáṣọlá tí àwọn èèyàn mọ̀ sí Naira Marley sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n fẹ́ ṣe bí ọṣẹ ṣe ń sojú nítorí ohun tó ṣe fún ọmọ Ìyábọ̀ Òjó. Bẹ́ẹ̀ ló ní wọ́n lo ẹgbẹ́ yìí láti da ojú àwọn èèyàn sí ara Naira Marley àti Sami Larry tí wọ́n sì yí ojú àti ọkàn àwọn èèyàn kúrò lára àwọn tó yẹ kí àwọn èèyàn máa béèrè ẹ̀mí Mohbad lọ́wọ́ wọn. Ṣùgbọ́n látìgbà tí VDM ti dárúkọ Jigan bàbá ọjà gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tó wà nínú ẹgbẹ́ yìí ó sì tún pè níjà pé ó ṣe fídíò gbogbo ìtàkùrọ̀sọ tí wọ́n sọ nínú ẹgbẹ́ yìí ó sì gbé jáde sórí ayélujára tí Jigan bá mọ̀ pé ọwọ́ òun mọ́ tàbí tó bá jẹ́ pé irọ́ ni òun ń pa. Látìgbà náà làwọn èèyàn ti ń fìtínà Jigan bàbá ọjà tí wọ́n ń gbógun tì í gidigidi lórí ayélujára. Ilẹ̀ jẹ́ pé ní kété tí òṣèré yìí rí fídíò tí Very Dark Man ṣe yìí ló ti jáde ní ikú Mohbad àti bí ọmọkùnrin yìí ṣe jáde láyé lójijì ló ká òun lára tí òun fi darapọ̀ mọ́ ẹgbẹ́ WhatsApp yìí láti rí i pé àwọn rí ìdájọ́ òdodo gbà lórí ọ̀rọ̀ ikú tó pa ọmọkùnrin olórin yìí. Ti pé òun kò bá ẹnikẹ́ni sọ ohunkóhun tó yàtọ̀ sí ìdí tí òun fi darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Bẹ́ẹ̀ ni kò sí májè agbọ́ kankan nínú ohun táwọn sọ lórí ẹgbẹ́ WhatsApp yìí. Àlàyé rẹ̀ òṣèré yìí jẹ́ kó di mímọ̀ pé òun ti ẹ̀fà sẹ́yìn nínú ẹgbẹ́ náà látìgbà tí òun ti rí i pé àwọn kò rí ìdájọ́ òdodo tí àwọn ń lépa gbà lórí ọ̀rọ̀ ikú tó pa ọ̀dọ́mọdé olórin yìí. Wọ́n pẹ̀lú gbogbo àlàyé tí Jigan bàbá ọjà ṣe yìí ṣe ni àwọn èèyàn lọ fi ìkànnì ayélujára TikTok rẹ̀ sùn kí iléeṣẹ́ TikTok sì já ìkànnì náà wálẹ̀. Ọmọkùnrin òṣèré orí ìtàgé yìí sì pariwo síta nígbà náà tó sì tún jáde lọ́jọ́ 21 oṣù keje ọdún tá a wà yìí láti ké gbàjarè pé àwọn kan ti ń dúnkokò mọ́ ẹ̀mí òun. Ojoojúmọ́ ni àwọn èèyàn ń pe òun lọ́tùn lósì látìgbà tí VDM ti dárúkọ òun tí wọ́n sì ń sọ àwọn ọ̀rọ̀ burúkú tó lè kó ìrẹ̀wẹ̀sì bá ọkàn ẹni sí òun. Bẹ́ẹ̀ ló gbé nọ́mbà àwọn tó ń pè jáde àti àwọn àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi tó sì kọ sábẹ́ rẹ̀ pé bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ nìyí o kò sí orúkọ tá a lè pe eléyìí tó kọjá ìdúnkokò mọ́ ẹ̀mí ẹni nítorí pé o fẹ́ kí àwọn èèyàn gba ọ̀rọ̀ tó ń sọ gbọ́ o wá fi nọ́mbà mi tí mò ń lò síta fún àwọn èèyàn rẹ kí wọ́n lè máa pè mí tí wọ́n sì ń dúnkokò mọ́ ẹ̀mí mi. Irú ohun tí wọ́n ṣe fún Mohbad ni wọ́n ṣe fún mi yìí o. Mo ń fi àsìkò yìí pe àkíyèsí iléeṣẹ́ ọlọ́pàá lórí ọ̀rọ̀ ìdúnkokò mọ́ ẹ̀mí ẹni tí wọ́n ṣe fún mi yìí. Dípò tí mo fi máa jẹ́ kẹ́ ẹ pa mí bẹ́ẹ̀ ṣe pa Mohbad mo máa lo gbogbo ọ̀nà àti agbára tí mo bá mọ̀ láti lò láti sọ̀rọ̀ lòdì sí híhalẹ̀ mọ́ni lórí ayélujára fífi ìyà jẹni lọ́nà tí kò tọ́ àti dídúnkokò mọ́ ẹ̀mí ẹni. Mo máa fi àwọn nǹkan jófin nínú àwọn tó ń pè mí yìí. Báyìí ni Jigan bàbá ọjà ṣe ké gbàjarè síta tó sì gbé àwọn ọ̀rọ̀ burúkú èébú èpè àti àwọn ọ̀rọ̀ ìdúnkokò mọ́ ẹ̀mí ẹni táwọn èèyàn fi ránṣẹ́ sí i lórí ayélujára sórí ìkànnì rẹ̀. Bẹ́ẹ̀ ló tún ní gbogbo bí àwọn èèyàn ṣe ń halẹ̀ mọ́ òun lórí ayélujára yìí fi hàn pé wọ́n lè dojú ìjà kọ òun tí wọ́n bá pàdé òun láàrin ìgboro. Ní òun fi àsìkò yìí pe àkíyèsí àwọn ọmọ Nàìjíríà àti àwọn agbófinró sí eléyìí lẹ́yìn tí Jigan gbé àwọn nǹkan wọ̀nyí jáde lórí ìkànnì ayélujára rẹ̀ ní ilé ìtura kan tí Jigan ṣe aṣojú fún tí wọ́n sì ń san owó iyebíye fún un jáde ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2025 láti kéde pé àwọn ti fòpin sí ìbáṣepọ̀ àwọn pẹ̀lú òṣèré yìí nítorí àṣírí tí Very Dark Man tú jáde nípa rẹ̀ àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú Mohbad yìí. Nínú àtẹ̀jáde tí ilé ìtura ìgbéjáde ni wọ́n ti sọ pé èyí ni láti kéde fún gbogbo ará ìlú pé nítorí àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórí ikú tó pa Mohbad tó bani nínú jẹ́ àti gbogbo àwọn nǹkan tó yí ọ̀rọ̀ náà ká lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ti pinnu láti fòpin sí ìbáṣepọ̀ wa pẹ̀lú Jigan bàbá ọjà gẹ́gẹ́ bí aṣojú wa lẹ́sẹ̀kẹsẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó dúró lórí ìdájọ́ òdodo orúkọ rere àti ìṣàkóso òfin. A ò lè
lè fojú fo àwọn nǹkan tí àwọn ará ìlú sọ pé ó ń da àwọn láàmú. Bẹ́ẹ̀ la dúró ṣinṣin pẹ̀lú pípè fún ìdájọ́ òdodo, tá a sì ń ṣàtìlẹ́yìn fún òtítọ́ àti àìfigbákanbọ̀kan nínú ní gbangba. Pẹ̀lú gbogbo akitiyan Very Darkman àti àwọn ọmọ Nàìjíríà yòókù tó ń lọ lọ́wọ́ láti ṣe ìgbélárugẹ fún jíjẹ́ olótìtọ́ àti wíwá ìdájọ́ òdodo fún Mohbad tó dolóògbé. Ṣùgbọ́n a fẹ́ kẹ́ ẹ mọ̀ pé a ò ṣe ìpinnu yìí láti ṣàfihàn pé Jigan bàbá ọjà jẹ̀bi ẹ̀sùn kankan tí wọ́n fi kàn án. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ tó mú ààbò àti ìgbọ́kànlé àwọn oníbàárà wa lọ́kùnkúndùn, a gbàgbọ́ pé ó ṣe pàtàkì láti gbé ìgbésẹ̀ yìí nítorí ó ṣàfihàn dídáàbòbò àwọn oníbàárà wa àti jíjẹ́ ọmọlúwàbí tá a dúró fún. Bó tilẹ̀ jẹ́ pé àdéhùn oṣù 6 la ṣe pẹ̀lú Jigan bàbá ọjà, tá a sì wà nínú oṣù àkọ́kọ́, a yàn láti jáwọ́ nínú ìbáṣepọ̀ yìí, tá a sì yọ̀ǹda gbogbo owó tá a san fún un láì nírètí pé yóò dá ohunkóhun padà. A ṣe ìpinnu yìí nítorí ìlànà wa ni, la ò nírètí èrè kankan lórí ìpinnu tá a ṣe yìí, nítorí yóò ṣàfihàn ohun tá a mú lọ́kùnkúndùn ní ilé-iṣẹ́ wa. Báyìí ni ilé-iṣẹ́ ROG Hotels and Apartments Limited tí Jigan bàbá ọjà jẹ́ aṣojú fún kó tó di àsìkò tá a wà yìí ọ ìkéde náà síta, táwọn èèyàn sì ti ń kọ ìhà oríṣiríṣi sí ohun tí ilé ìtura yìí ṣe yìí. Báwọn kan ṣe ń gbóríyìn fún wọn pé ohun tó tọ́ ni wọ́n ṣe, àwọn míì ṣe ń bu ẹnu àtẹ́ lu ohun tí wọ́n ṣe yìí, tí wọ́n ní lórí kíni kí la gbé kílẹ̀ jù. Táwọn kan ní eléyìí fi hàn pé ilé ìtura yìí kò lè ṣàtìlẹ́yìn fún àwọn àlejò wọn tí wàhálà bá bẹ́ sílẹ̀ lásìkò tí wọ́n wà nílé ìtura yìí. Àwọn kan ní kí wọ́n ká ẹni wọn kí Ọlọ́run tẹ́ bẹ́ẹ̀dì rẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì ní àwọn yóò di oníbàárà wọn nítorí ohun tí wọ́n ṣe yìí. Ẹnìkan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé wọ́n jẹ́ pé lóòótọ́ ni Very Darkman ń jà láti fòpin sí ìfìyàjẹni lọ́nà tí kò tọ́ táwọn olóyìnbó ń pè ní búlì. Ó ló yẹ kó ti sọ̀rọ̀ lórí ohun táwọn èèyàn ṣe sí Jigan bàbá ọjà yìí, nítorí pé ohun tó ní òun jà fitafita láti fòpin sí ni àwọn tiẹ̀ tó ń ṣe fún ẹlòmíì yìí. Lákùnrin tó sọ̀rọ̀ yìí ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí fi hàn pé gbogbo eré tí Very Darkman ń sá ni láti wẹ Naira Marley àti Sam Larry mọ́ lórí ọ̀rọ̀ Mohbad, láti gbẹ̀san lórí bí wọ́n ṣe gbé ìhòòhò rẹ̀ jáde àti bí wọ́n ṣe rán an lọ sẹ́wọ̀n. Lẹ́lòmíì dáhùn pé Jigan bàbá ọjà kò bá má nílò gbogbo àlàyé yìí, a ní pé ó ti ṣe ohun tí Very Darkman ní kó ṣe tí kò sì nira rárá. Ní ohun kan ṣoṣo tí Very Darkman ní kó ṣe ni pé ṣe fídíò gbogbo ìtàkùrọ̀sọ wọn nínú ẹgbẹ́ WhatsApp yìí ti fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn pé kò sí ohun májàgbọ́ kankan nínú ẹgbẹ́ yìí. Ní eléyìí máa fún gbogbo ọmọ Nàìjíríà lẹ́yìn àǹfààní láti ṣe ìdájọ́ lórí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n nínú gbogbo eléyìí, àdúrà mi ni pé orí ò ní dibi mọ́ wa lọ́wọ́ o, a ò sì ní ti ẹgbẹ́ wọ̀.